tó bá wo Dele Farotimi mo ṣe fẹ́ pa Dele Giwa náà fẹ́ pa tẹ́lẹ̀ then tó bá wo ti bàbá Fẹ́ Babalọ́lá that atrocity tó ń fúnra ẹ ti correct community káàkiri àsìkò tó fẹ́ lọ sùn yìí ni Olúwa fi ní pé kí wọ́n tú gbogbo ẹ̀ jáde but ó ń gbà sí ìbínú kò yẹ kó gbà sí ìbínú ṣe ló yẹ kó ní máa ṣàtúnṣe tẹ́ bá wo justice system gbogbo Nàìjíríà Áfíríkà kò sí kankan ń bẹ̀ mọ́ Abíọ́lá kú àgbà justice àtúgbé padà àwọn Ọbásanjọ́ tó ní òkè òpútà panel ó tún gbé fún brọ́dà ẹ̀ nílẹ̀ Ìgbò pé kó máa fáìdì kan tó gbá kán reconcile àwọn méjèèjì ẹni téèyàn ẹ kú àtẹ̀téèyàn èèyàn ẹ wà láyé ẹni kan reconcile then Sergeant Roger gbogbo wọn kán reconcile ara wọn get report yẹn dọ́là ẹni tó pa Bọ́lá Ìgè get report yẹn dọ́là ẹni tó pa Dele Giwa get report yẹn dọ́là ẹni tó kọ́ yí ìbò ní Nàìjíríà get report yẹn dọ́là ẹni tó dẹ̀ pa Ezeogu ẹni tó pa Fajuyi kìíní ẹni tó pa Yar'Adua Fajuyi ṣì wà láyé ó ṣì wà nílẹ̀ Hausa ń bẹ̀ yẹn ní Danjuma ó ṣì wà ń bẹ̀ Tiwa Danjuma ó ṣì wà ń bẹ̀ dọ̀là òun náà ló fóònù pé the deal is done. So when you look at all these things, it's just very simple. Àwọn tó pa Saro, where is the justice? Àwọn tó pa, where is justice? Then wọ́n pa àwọn kan jòkó, wọ́n lọ jù sódò. Then ẹni tó jù sódò náà kí ló gbẹ̀yìn nínú yàrá? Ó wú kú. Wọ́n ló jẹ́ àpò ikú ẹ̀wú dúdú. Then kó tó kú mo ti sọ fáwọn yẹn pé Abacha is going to die next week. Then ẹ máa wá sí church ẹ ṣe báyìí nígbà tó ló wá fi hàn. Pé tó bá dẹ̀ máa reveal ẹ̀ fún wa BBC ló máa sọ and it's gonna be 1:30 in the night. It came to pass. Then nígbà tí Stella máa fi kú náà mo mú wẹ̀yìn lọ́ba ńlé mo mú ti winners lọ́ba pé ìyàwó ẹ̀ tètè máa bójú tọ̀rọ̀ ìyàwó ẹ̀ o ìyàwó ẹ̀ máa kú dísì ìyàwó máa sick o tó máa gbé káàkiri o ó ní àmì prophet of doom. Then mo tún mú ti Stella lọ Stella wá ní kí mo ó tún po Oyedepo is a kind of person kì í ṣe wòlíì ẹlẹ́ran ara bíi tiẹ̀ náà ni so ó dẹ̀ ní pé then at the end of the day everything came to pass. Ìyàwó Oyedepo sick then ìyàwó Stella okun tiẹ̀ then wọ́n dẹ̀ tí wọ́n sáré pé Babangida bó ṣe ń ṣe yìí ò dáa gbogbo àwọn tó ti pàtàgbèrè tó ń ṣe ẹ̀mí ìyàwó ẹ̀ máa bọ́ but ẹ̀yin odi náà máa ti gbókù ẹ̀ wá wọ́n dẹ̀ máa pa oxygen lọ́jọ́ yìí tó máa ní kì í ṣe ọmọ Nàìjíríà and it happened. So automatically ṣe pé Nàìjíríà ò kì í go to record wọ́n á kàn rò pé àwọn tó dìde lánàá àwọn tó kìíní kan àwọn chọ́ọ̀chì kan wà tí wòlíì wà kò sí wòlíì CAC tó lè last kò sí wòlíì CAC tó lè last. Tí o bá lẹ́ni tó bímọ 5 let's take the test case from Jacob and Esau ìyẹn máa gùn jù jẹ́ ká wo ti Joseph àtàwọn ọmọ ìyá ẹ̀ ní Genesis 37:1-5 ó sọ pé òun lálàá àwa ń ṣa igi jọ ìtì tòun dúró táwọn tó kù tẹríba ó tún lóun tún lálàá again ó tún wá tí lóun ní the moon at the 11th star so àlá tó lá àwọn ọmọ ìyá ẹ̀ tó kù àwọn bàbá tó kù máa di star that's tó ọba nínú burúkú then nígbà tí wọ́n ti lọ ti inú burúkú bọ̀ ní Genesis 37:16-21 ó ní wò alálà yẹn ló ń bọ̀ yìí. èmi ń wá àwọn arákùnrin mi mo bẹ̀ ọ́ sọ ibi tí wọ́n gbé wà fún mi ọkùnrin náà wí pé mo gbọ́ pé wọ́n lọ sí Dẹ́tánì Joseph sì lépa àwọn arákùnrin rẹ̀ ó sì rí wọn ní Dẹ́tánì nígbà tí ó sì rí wọn lókèrè tí wọ́n rí lókèrè kí ó tó tilẹ̀ súnmọ́ ọ̀dọ̀ wọn wọ́n di rìkísí láti pa wọ́n sì fún ara wọn pé wò ó aláǹlà ní bọ̀ wá ǹjẹ́ nísinsìnyí ẹ wá ẹ jẹ́ kí a pa á kí a sì wọ sínú ọ̀kan nínú àwọn ihò wọ̀nyí àwa ò sì sọ fún àwọn bàbá wa pé ẹran burú ni ó pa á jẹ àwa ò sì máa wò bí àlàrí ò ti rí. nǹkan tí yóò jẹ́ kó di star nìyẹn wọ́n ti tiwọ́ bẹ́ẹ̀ ṣe tó bá wo Genesis 4:1-11 ó sọ fún wọn on a platter of a clean note ẹ lọ fi nǹkan tẹ́ àlọ́mọ́nì tí ẹ lọ fi rúbọ fún mi láàrin Cain àti Abel then Abel ṣe tiẹ̀ Cain ò ṣe tiẹ̀ then Cain lu Abel pa. ṣùgbọ́n Cain àti ọ̀rẹ́ rẹ̀ ni kò náání Cain sì bínú gidigidi ojú rẹ̀ sì rẹ̀wẹ̀sì Olúwa bí pé èṣe tí inú fi ń bí ọ èyí sì ti ṣe tí ojú rẹ̀ fi rẹ̀wẹ̀sì bí ìwọ bá ṣe rere ara kì yóò yá ọ ẹsẹ̀ bá ọ ní ọ̀nà lọ́dọ̀ rẹ ní ìfẹ́ rẹ ó sì máa fà sí ìwọ ó sì máa ṣe alákòóso rẹ̀ Cain sì bá Ábẹ́lì arákùnrin rẹ̀ sọ̀rọ̀
ó sì ṣe nígbà tí wọ́n wà ní oko, Káínì dìde sí Ábẹ́lì arákùnrin rẹ̀, ó sì lù ú pa. Olúwa sì bi Kéènì pé, níbo ni Ábẹ́lì wà arákùnrin rẹ̀? Òun wí pé, èmi kò mọ̀, èmi ń ṣe olùṣọ́jú arákùnrin mi bí. Ó wí pé, kí ni ó ṣe yìí? Ohùn ẹ̀jẹ̀ arákùnrin rẹ̀ kígbe pè mí láti inú ilẹ̀ wá. Ǹjẹ́ nísinsìnyí a fi ọ́ ré lórí ilẹ̀ tí ó yanu gba ẹ̀jẹ̀ arákùnrin rẹ̀ lọ́wọ́ rẹ̀. Nígbà tí ìwọ bá sì ro ilẹ̀ láti ìsinsìnyí lọ, kì yóò fi agbára mú èso wá fún ọ mọ́. Ìṣànsán àti alárìnkiri ni wọ́n sì máa jẹ́ ní ayé. Káínì sì wí fún Olúwa pé, ìyà ẹ̀ṣẹ̀ mi pọ̀ ju èyí tí mo lè rù lọ. hallelujah. Hallelujah. Ó ní ẹ̀jẹ̀ rẹ̀ ń kígbe fún ẹ̀san. Àwọn méjèèjì náà tó wá dá padà ní 25-26 tó wá bí Cain tó wá bí Jacob and Esau. Sori pé ẹ̀jẹ̀ yẹn wọ́n pè padà kí ló fẹ́. So ẹ̀gbọ́n ẹ̀ tó ṣọ̀kanjú wà wọ́n wá lóun ló máa sáàbà àbúrò ẹ̀. Ṣé ti yé bẹ́ẹ̀? Àkọsílẹ̀ nìyẹn. Then tó bá wọ Isaiah 38 from verse 1 to 10 ó ní Hezekiah máa kú. Hezekiah wọn ní gbogbo ohun tó yẹ kí n ṣe fọ́lọ́run ni mò ń ṣe, kí ló dé tó fi rán Isaiah pé máa kú? Ó tiẹ̀ bá mi sọ. Hezekiah ṣàìsàn dé ojú ikú. Wòlíì Isaiah ọmọ Ámósì sì wá sọ́dọ̀ rẹ̀, ó wí fún un pé, báyìí ni Olúwa wí, palẹ̀ ilé rẹ mọ́, nítorí ìwọ ó kú, o kì yóò sì yè. Nígbà náà ni Hezekiah yí ojú rẹ̀ sí ògiri, ó sì gbàdúrà sí Olúwa, ó wí pé, nísinsìnyí Olúwa, mo bẹ̀ ọ́, rántí bí mo ti ń rìn níwájú rẹ ní òtítọ́ pẹ̀lú àyà pípé, àti bí mo ti ṣe èyí tí ó dára ní ojú rẹ. Hezekiah sì sọkún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Ọ̀rọ̀ Olúwa sì tọ̀ Isaiah wá wípé, lọ sì wí fún Hezekiah pé, báyìí ni Olúwa wí, Ọlọ́run Dáfídì bàbá rẹ̀ wí, mo ti gbọ́ àdúrà rẹ, mo sì ti rí omijé rẹ, kíyèsí èmi ò fi ọdún 15 kún ọjọ́ rẹ. So automatically wọ́n ti rán wòlíì kan sí tẹ́lẹ̀, wòlíì yẹn náà tó rán padà. Then ó dẹ̀tú sọ ní Deuteronomy 18:18 ó ní èmi yóò gbé wòlíì dìde láàrin yín, ohun tó bá ti sọ, ohun tí mo bá ti fẹ́ ràn yín màmá ràn sí true ẹ̀. Then ìkejì ó tún sọ fún wa nínú the same Bible nínú Deuteronomy 29:29 ó ní the hidden thing belongs to the Lord. Nǹkan tó bá ti fi hàn tiwa ni. Then Amos 3 from 4 to 10 olólùwà ò ní ṣe ohunkóhun láì fi hàn wòlíì. Then tó bá wo 1 Samuel chapter 3 from verse 16 then 1 Samuel 20 to 26 ó sọ pé ó ní Élì àwọn ọmọ ẹ tó kọ́ dáadáa yìí ọjọ́ kan làwọn méjèèjì máa kú o. Then ó dẹ̀ tó wá sọ pé ọjọ́ yẹn etí tó bá gbọ́ ó máa trínkù. Then ìwọ fún ara ẹ náà ibi tó máa ti bára ẹ ò ní láìkí ẹ. Ọjọ́ yẹn ni bàbá wọn kú Élì ní 99 years ló kúkú òjijì. Then wọ́n tún gbà pòtí ẹ̀rí lọ. Then tó bá tó wá wo 1 Samuel again 7 and 8 Samuel tún sọ fún àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ pé tẹ́ bá láwọn ọmọ mi ń ṣẹ̀ ẹ sọ fún mi kan ká lè correct. Wọ́n ní no sir àfẹ́ àwọn ọmọ yín mọ́ ọba la fẹ́. Bí wọ́n ṣe yọ àwọn ọmọ ẹ̀ kúrò tó ń mú Sọ́ọ̀lù wá nìyẹn. Then Sọ́ọ̀lù yẹn again tó wá wo iṣẹ́ tó pa o nínú that Bible again Olúwa tún sọ fún pé òun ìwọ kọ́ náà kọ̀ lọ́ba èmi ni má wọrí àsọtẹ́lẹ̀ ni wọ̀nyẹn. Then tó bá tún wá wo àsọtẹ́lẹ̀ míì wọ́n ní kí Saul kó lọ pa àwọn Amálẹ́kì rú ní 1 Samuel 15 ó tún fi díẹ̀ kọ́wọ́ Olúwa wá rán Samuel pé to obey is better than what? And sacrifice. So automatically the prophecy will not fulfill in your head again. So tí Ọlọ́run ó dàbí ẹni tó lọ́mọ sá tó pé ọmọ ẹ nínú yàrá pé kó lọ mú fóònù wá ó mú wá carefully fóònù ẹ rìn yìí ó mú wá ó lè mú fóònù ẹ fún ẹ tán kó tó lọ gbá bọ́ọ̀lù ó ti jíṣẹ́ tó ràn. Then lẹ́yìn tó bá mú fóònù yẹn tán ó tún lè padà kán lọ bá mi wá Gbénga wá kán lọ bá mi wá Núrù wá kán lọ bá mi wá Jídé wá àti wá ó ti tún níṣẹ́ fún nìyẹn. So kì í ṣe pé kó jòkó gẹ̀rẹ̀ jẹ àwa ni wòlíì àgbáyé no kò sẹ́ni tọ́lọ́run ò lè lò torí bí wọ́n ṣe mú yẹn lẹ́kọ̀ọ́ bá wọ́n máa ń lò mí ni. Ó dàbí tí iná bá ti dé globe àtọ̀ tí current bá ti wọnú ẹ̀ then tí current bá dẹ̀ ti tún lọ
then globe ò ní tàn wọ́n ṣé ti yẹ bí àṣírí ni ìyẹn ló fi ní ká má gbéraga ká má jọra wa lójú tó bá fún ẹ ní message ìyẹn la fi ń kọ́ ọ́lẹ̀ mi ò ní rántí mi ò há sórí kì í ṣiṣẹ́ babaláwo àìmọye fake prophet ní Nàìjíríà ní CAC ní Deeper Life ní everywhere torí wọ́n believe pé area yẹn náà ti lè rí ìjẹ tó bá ti gbéra wọn níwòlé àwọn èèyàn wá bá wọn àwọn èèyàn ní wá bá ẹ̀yàn pé ó ní what is not Panadol sẹ̀ nípa Panadol nǹkan tí yóò ń ṣe Panadol à lè pè ní Panadol tó bá yá wọn máa tẹ́ náà ni they will fail a ti wà lẹ́nu ẹ̀ ń sìn láti 1970 so adẹ̀ ń lọ mo ti fàyè mi fún Jésù láti 1970 mo dẹ̀ ń tẹ̀lé lọ díẹ̀ mo dẹ̀ mọ̀ pé ó máa mú mi débi tí ibi tí mò ń lọ kò lè fi mí lẹ̀ sáàrin méjì ọ̀nà Revelation ti next year àti nǹkan tó bá wo Dele Farotimi mo ṣe fẹ́ pa Dele Gíwá náà fẹ́ pa tẹ́lẹ̀ then tó bá wo ti bàbá Afẹ́ Babalọ́lá that atrocity tó ń fúnra ẹ̀ ti correct community káàkiri àsìkò tó fẹ́ lọ sùn yìí ni Olúwa fi ní pé kí wọ́n tú gbogbo ẹ̀ jáde but ó ń gbà sí ìbínú ṣe kò yẹ kó gbà sí ìbínú ṣe ló yẹ kó ní máa ṣàtúnṣe tẹ́ bá wo justice system gbogbo Nàìjíríà Áfíríkà kò sí kankan ń bẹ̀ mọ́ Abíọ́lá kú àgbà justice àtúgbé padà àwọn Ọbásanjọ́ tó ní òkè òpútà panel òtúgbé fún brọ́dà ẹ̀ nílẹ̀ Ìgbò pé kó máa fáìdì kan tó pa kán reconcile àwọn méjèèjì ẹni téèyàn ẹ̀ kú àtẹ̀téèyàn èèyàn ẹ̀ wà láyé ẹni kan reconcile Sergeant Roger gbogbo wọn kán reconcile ara wọn get report yẹn dọ́là ẹni tó pa Bọ́lá Ìgè get report yẹn dọ́là ẹni tó pa Dele Gíwá get report yẹn dọ́là ẹni tó kọ́ yí ìbò ní Nàìjíríà get report yẹn dọ́là ẹni tó dẹ̀ pa Ezeogu ẹni tó pa Fájuyì kìíní ẹni tó pa yáàdù Fájuyì ṣì wà láyé ó ṣì wà nílẹ̀ Haúsá yẹn ní Danjuma ó ṣì wà ń bẹ̀ tí wàá Danjuma ó ṣì wà ń bẹ̀ dọ̀là òun náà ló fóònù wọn pé the deal is done. So when you look at all these things, it's just very simple. Àwọn tó pa Saro, where is the justice? Àwọn tó pa, where is justice? Then wọ́n pa àwọn kan jòkó wọn lọ jù sódò. Then ẹni tó jù sódò náà kí ló gbẹ̀yìn nínú yàrá ó wú kú wọ́n ló jẹ́ àpò ikú ẹ̀wú dúdú. Then kó tó kú mo ti sọ fáwọn yẹn pé Abacha is going to die next week. Then ẹ máa wá sí church ẹ ṣe báyìí nígbà tó ló wá fi hàn pé tó bá dẹ̀ máa reveal ẹ̀ fún wa BBC ló máa sọ and it's gonna be 1:30 in the night it came to pass. Then nígbà tí Stella máa fi kú náà mo mú wẹ̀yìn lọ́ba ńlé mo mú ti winners lọ́ba pé ìyàwó ẹ̀ tètè máa bójú tọ̀rọ̀ ìyàwó ẹ̀ o ìyàwó ẹ̀ máa kú dísì ìyàwó máa sick o tó máa gbé káàkiri o ó ní àmì prophet of doom. Then mo tún mú ti Stella lọ Stella wá ní kí ó tó po Oyedepo is a kind of person kì í ṣe wòlíì ẹlẹ́ran ara bíi tiẹ̀ náà ni so ó dẹ̀ ní pé then at the end of the day everything came to pass. Ìyàwó Oyedepo sick then ìyàwó Stella okun tiẹ̀ then wọ́n dẹ̀ tí wọ́n sáré pé Babangida bó ṣe ń ṣe yìí ò dáa gbogbo àwọn tó ti gbàtàgbèrè tó ń ṣe ẹ̀mí ìyàwó ẹ̀ máa bọ́ but ẹ̀yin odi náà máa ti gbókù ẹ̀ wá wọ́n dẹ̀ máa pa oxygen lọ́jọ́ yìí tó máa ní kì í ṣe ọmọ Nàìjíríà and it happened. So automatically ṣe pé Nàìjíríà ò kì í go to record wọ́n á kàn rò pé àwọn tó dìde lánàá àwọn tó kìíní kan àwọn chọ́ọ̀chì kan wà tí wòlíì wà kò sí wòlíì CAC tó lè last kò sí wòlíì CAC tó lè last but wòlíì kérúbù lè last wòlíì ìṣẹ̀lẹ̀ lè last because ìjọ ẹ̀mí la pè ṣùgbọ́n àlè máa pàtẹ́wọ́ tó bá dé kérúbù náà pàpà wọ́n ṣe máa pàtẹ́wọ́ rẹpẹtẹ kẹ́mi tó sọ̀kalẹ̀ but tá a bá ti tiwọ́ bọ́ mi tàbí wẹ́ jẹ́rí mo yá ẹ̀mí ti sọ̀kalẹ̀ so Ọlọ́run kì í ṣojú ṣáájú èèyàn so mi ò mọ mi tó ń gbé generator yẹn sí lára mi but the only thing mo kàn ṣe ni pé mi ò ṣàgbèrè mi ò lójú kòkòrò because he said in the book of 1 Corinthians 14 then 1 Corinthians again 13 then 1 Corinthians again 12 then ó tún sọ nínú Bíbélì yẹn ó lẹ́ni tí mo pè ní mo yàn ní tí mo yàn ní mo ṣe lógo so then ó ní lọ báwo tó bá wo 2 Kings 3 1-10 ó ní ṣe akọrin wà láàrin nítorí pé kẹ́mi lè sọ̀kalẹ̀ then ó dẹ̀ ní kún lọ́ máa wá kòtò àníkan tó sọ náà ló ṣe kíni ló dẹ̀ ṣe. Look at Absalom in the book of 2 Samuel 17 and 18. Then look at the deaf man in the book of 2 King 7 and 8. Àwọn adẹ́tẹ̀ wọ́n dẹ̀ wá wòlíì
wọ́n dẹ̀ gba ìlú là wọ́n jẹ́ káwọn èèyàn róúnjẹ jẹ. So Ọlọ́run ti dá àwọn wòlíì ẹ̀ tó bá wo first king 18 and 19 nígbà tí Elijah fẹ́ gbéraga pé òun nìkan ni wòlíì tó kú Olúwa ní má sọ bẹ́ẹ̀ o mo ní 70 míì tí mo tested and confirmed tó wà mí tó wà á lè gbéraga wọ́n yà wá lónìí bó tó bá ti rí wòlíì kan tó ní báyìí ní ọ̀tá òun rí báyìí ìchọ́ọ̀chì òun rí bí eléyìí ibi tí chọ́ọ̀chì wà rí nítorí ìmọ̀ ni ò tó fún ìmọ̀ ni ó ṣe kí ni kò tó dẹ́n tó bá dẹ̀ wu àwọn ọmọ ọjọ́ ẹ torí ẹ̀ wú ọ̀gbàrá làwọn àgbàrá tó ń sàn lọ làwọn ọmọ ọjọ́ o tó bá rí àwọn tó gbádùn tó ń kàwé tó ń ṣe gbogbo ẹ̀ lè rí wọn chọ́ọ̀chì o àwọn orí takú àwọn orí bẹ́nu àti àwọn rádaràda ló máa rí o ti chọ́ọ̀chì tí pásítọ̀ yà máa míìkì wọn á lòun lọ́mọ ọjọ́ rẹ́gísítà nìkan náà tí ì gbé jáde so bó ṣe rí nìyẹn so automatically tó bá ti ó ní lomi ò lomi fògo rẹ láyé tí mo wá Olúwa lomi fògo rẹ ó dẹ̀ máa lomi títí máa fi kú ni o because mi ò tún lè wọ́n rìtáyà wòlíì ò kì í rìtáyà wọ́n kàn máa pè lágbà wòlíì ni so bó ṣe rí nìyẹn. Ìdájọ́ 29 tí Olúwa Ọlọ́run wa ní ohun kọ̀kọ̀ ṣùgbọ́n ohun tí a fi hàn ní tiwa àti ti àwọn ọmọ wa láéláé then 2 King 3:15 ṣùgbọ́n ẹ mú akọrin kan fún mi wá nísinsìnyí ó sì ṣe nígbà tí akọrin náà kọrin ọwọ́ Olúwa sì bà lé ó sì wí pé báyìí ni Olúwa wí wá ihò púpọ̀ ní àfonífojì yìí ẹ̀bẹ̀ yìí. ẹ ṣeun gan ẹ ṣe àdúpẹ́ a máa rí yín bàbá ẹ ṣe àdúpẹ́ Ọlọ́run ní paná yín a máa tàn títí alẹ́ ayérayé ni ẹ ṣe bàbá mo dúpẹ́ gidi gan I'm very grateful sir ó dàbọ̀ sir a tún máa bá yín ó dàbọ̀ sir.